Àwọn gbèsè kan wà tí èèyàn ò bá jẹ́ ẹni tó lọ́kàn, ó lè mú èèyàn pokùnso. Àwọn gbèsè kan wà, gbèsè tó máa ń fi èèyàn ṣẹ̀sín ni. Ṣùgbọ́n bó bá jẹ́ gbèsè tó ní ọjọ́, tó jẹ́ pé ó ní ọjọ́ tó gbọ́dọ̀ san gbèsè yẹn. Jájọ gbàdúrà yìí kó dẹ̀ ṣiṣẹ́ àdúrà yìí mọ́. Wòlíì Oyètọ́lá Ọmọládéwúrà ló ń bá yín sọ̀rọ̀. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ẹ ò ní kú kẹ́ tó kú. Ẹ ò ní ṣẹ̀sín lórúkọ Jésù. Ṣùgbọ́n mo bẹ̀ yín fún ọkàn, ẹ make sure pé ẹ bá mi share program yìí ó kéré jù lẹ́ẹ̀mẹ́ta. Ní tá a ṣe ni wípé a ó wá ẹyin. Mi ò ní fẹ́ kéèyàn kó máa pè mí pé irú ẹyin wo, ẹyin. Àkọ́kọ́ ni pé kọ orúkọ rẹ pẹ̀lú tempo sí ara ẹyin ẹyọ kan. Ẹ̀kejì ni wípé kọ orúkọ ẹni tó jẹ lówó, bóyá iléeṣẹ́ kan, kọ sára ẹyin kan. Ẹyin kẹta yẹn, déètì tí o fẹ́ sanwó yẹn wàá kọ sára ẹ̀. Oye owó yẹn wàá kọ síbẹ̀, ìyẹn sára ẹyin kan. Wàá wá kọ orúkọ Ọlọ́run yìí, Jehovah Jireh, ọba tó máa ń pèsè, ọba tó mú mi wọnú àgbọn tí ò sẹ́nikẹ́ni tó yé. Wàá kọ sí i, ó ti pé mẹ́ta. Wá àgbọn mẹ́ta ni kó wá. Àgbọn mẹ́ta yìí wàá fi gbàdúrà. Tó bá ti fi gbàdúrà, wàá pe orúkọ Ọlọ́run tó kọ sára ẹyin ẹyọ kan yẹn, Jehovah Jireh. Wàá fi àgbọn yìí, wàá fi yí orí ẹ ní ẹ̀ẹ̀mẹ́ta. Lẹ́yìn ìgbà tó bá ti fi gbàdúrà yẹn, àgbọn ẹyọ kọ̀ọ̀kan wàá fi yí orí ẹ. Lẹ́yìn ìgbà tó bá ṣe nǹkan ìtàn, jomi àgbọn ẹ sínú pot kó kẹ́yìn ẹ sí kó sè é. Tó bá ti fi sè é, lẹ́yìn ìgbà tó sè tán, gbàdúrà sí àgbọn yẹn fún àwọn èèyàn kan jẹ. Torí ẹlòmíì ṣe máa béèrè pé báwo ni kò ń ṣe ṣàgbọn yẹn. Gbàdúrà sí pé orúkọ Ọlọ́run yẹn pẹ̀lú Psalm 121. Ka Psalm 121 sí lẹ́ẹ̀mẹ́ta. Pé orúkọ Ọlọ́run yẹn lẹ́ẹ̀méje. Kí lórúkọ Ọlọ́run tí mo sọ fún ẹ? Jehovah Jireh. Kò dẹ̀ jẹ ẹyin yẹn. Mo nígbàgbọ́ bó bá ṣe bó ṣe yẹ kó ṣe. Tó dẹ̀ jẹ́ aládùúà, dandan ni kó rí èsì àdúrà yìí. 08106311252. 08106311252. Ó ní WhatsApp number tó dé ọ̀dọ̀ tèmi fún àdúrà. Ó fẹ́ gbàdúrà lórí nǹkan kan ó yẹ, ìrìnàjò ó yẹ, ó fẹ́ kí Ọlọ́run tan ìmọ́lẹ̀ sí i. Máa pray fún ẹ ní tí Ọlọ́run bá fún mi lórí ọ̀fẹ́ láti rí àti ọ̀nà àbáyọ ẹ̀. Torí ọ̀tọ̀ ni kéèyàn ríran, ọ̀tọ̀ ni kéèyàn tún rí ọ̀nà àbáyọ. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ogun ayé, ogun ènìyàn kò ní borí ẹ lórúkọ Jésù. Ó máa rí ọwọ́ Ọlọ́run. Bá mi share program yìí. Shalom.